gbogbo yín lẹ ti mọ̀ wá látìgbà yìí wá wípé àwa ò ní bá wọn èèrà tí ò lọ́mọ nú. Mo kàn mo ṣalábàápàdé nǹkan kan nínú oko nígbà tá à ń wá àwọn nǹkan kan nínú oko. Ìwọ náà tó bá wò ó rí pé tó bá wà àdúgbò tá a wà ó rí pé kì í ṣe pé a kàn wábì kan tá a kàn infuse ẹ̀, kì í ṣe infusion. Ó rí pé inú oko la wà yìí, ó rí pé inú oko la wà. Ṣe rí nígbà tá à ń ṣiṣẹ́ nínú oko, mo wá ṣalábàápàdé nǹkan kan. Ó ní mo ní kí n fi hàn yín, kí n sọ ìwúlò rẹ̀ fọ́mọ aráyé. Láṣẹ Elédùmarè ò ní rogun promise and fail o. Ogun promise and fail ò ní dọ́dọ̀ rẹ. Àwọn á ní ó retí títí kò rówó gbà. Wọ́n á promise ẹ owó tó ti dán ọ lójú pé ibi tó bá dé yìí, ìgbà tó bá fi dìrọ̀lẹ́ ọ̀la yóò drop. Ó bá dúró ìrọ̀lẹ́ pé owó ò drop, ọjọ́ kejì pé owó ò drop. Ẹni tó yọ fún ọ lówó ló bá gbá ọ ní blocking ní òpè ọmọ. Ogun ayé ò ní mú ọ. Nǹkan bá ti rán ọ létí báyìí pé àwọn fẹ́ ṣe ọ lóore, ó bá ti kù kẹ̀rẹ̀ kó kọ̀la, olóore ò bá ní pé nọ́mbà rẹ mọ́, kò ní gbé kọ́ ẹ mọ́. Tó bá délé olóore wọn á ní bàbá ò sí nílé. Láṣẹ Elédùmarè irú ẹ̀ kú lọ́rọ̀ rẹ o. Ẹlòmíì ó wáṣẹ́ títí kò ní rí. Ẹlòmíì ó béèrè ìrànlọ́wọ́ títí tó bá kù kí wọ́n ṣe fún yóò sì yẹ̀gẹ̀rẹ̀. Agbára lọ́wọ́ Olódùmarè ó múrú ẹ̀ kú lọ́rọ̀ rẹ̀. Níta àwọn míì sì rèé, wọ́n á pè wọ́n wá wọṣẹ́ yìí, wọ́n submit quotation. Wọ́n bá ti lọ tá bá ṣe báyìí, tá bá ṣe báyìí. Síbẹ̀ best material á ní material tó dáa ló máa lo, material tó dáa lò. Wọ́n sì tún wá lọ gbéṣẹ́ fún ẹni tí owó rẹ̀ tún ju tiẹ̀ lọ, tí ó tún lo inferior material. Ọ̀rí gbogbo ayé nù. Olódùmarè ó kú lọ́rọ̀ rẹ o. Báwo ni Yorùbá ṣe máa ń lo tó wà ńlẹ̀ yìí? Sọ́rí tó wà ńlẹ̀ yìí dàbí kàìnkàìn lóòótọ́. Ó jọ kàìnkàìn ṣùgbọ́n kì í ṣe kàìnkàìn o. Ọ̀gbọ́n tí Yorùbá máa ń sọ, wọ́n ní àìrídìí olókun, wọ́n ní a kì í rídìí ọlọ́ṣà. Yorùbá wá sọ pé wọ́n ní a kì í rídìí ọmọ ní gèdègèdè tí pàdé ẹ̀ mọ́ bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́. Ewé ni Yorùbá máa ń kì bẹ́ẹ̀. Ewé yìí Ọlọ́run fàṣẹ sí débi pé o ò lè rí ibi tí gbòǹgbò rẹ̀ wà, o ò lè mọ ibi tó ti tàn wá, o ò lè mọ ibi tó ti fà wá, o ò lè mọ ibi tó ti nà wá. Àṣẹ Elédùmarè ni wọ́n rí díẹ̀. Báwo ni Yorùbá ṣe wá máa ń lò ó láti mú kí ohun tí wọ́n ń pè ní àmúbọ́, àléèbá, àfààtó, promise and fail kó kù láyé ẹni? Kí ni Yorùbá máa ń ṣe? Yorùbá wá ewé yìí lè tí mo ti rí ìtító. Ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ sọ yìí, ìwọ tó bá léfọ̀n léèkánná lọ lè ṣe torí ìṣiṣẹ́ ọmọdé. Ìṣiṣẹ́ ọmọdé. Yorùbá máa fi ń sọ pé àléèbá àfààtó kó kù lọ́rọ̀ ẹni. Wọ́n á ní tipátipá ni, wọ́n á ní tipátipá ni, wọ́n á ní tipátipá ni kí ni ọmọkùnrin fi ṣiṣẹ́. Kí lo nílò? Sórí o nílò odidi olóńgbìní tó ti gàjà odidi ni o. O nílò méje. O nílò odidi olóńgbìní tó ti gàjà méje. Ìbá àṣakọ, ìbá àṣabo, ìbá àṣe dúdú, ìbá àṣàyìnrín. Kó sá ti jẹ́ odidi olóńgbìní tó ti gàjà méje. Ó kó sínú igbá. Tó bá ti kó sínú igbá, ó wàá mú ọmọ ní gèdègèdè yìí, ó wàá tẹ̀lé lórí. Ó tẹ̀lé àwọn ológì lẹ́yìn tó ti pa wọ́n ní o, tó ti pa àwọn ọmọ ní gèdègèdè, ó kó sínú igbá. Ó wàá mú ewé, ó wàá kó lé lórí, ó spread ẹ̀ lé lórí. Tó bá spread ẹ̀ lé lórí, ó wàá fòdìdí atare kan sí. Odidi atare kan péré ni wàá fi sí. Tó bá fòdìdí atare kan péré sí, ó wàá lọ wá ewé tí Yorùbá máa ń pè ní ewé ṣẹ́ṣẹ́fun. Yorùbá wọn máa tún máa pè ní ewé ajé. Ó wàá fóun náà sí. Ó tún dàbò lórí mọ́lẹ̀. Ó dàbò lórí mọ́lẹ̀. Tó bá dàbò lórí mọ́lẹ̀ tán, ó wàá wá kówé dúdú. Ó wàá kówé dúdú méje. Ó wàá kó lé lórí. Tó bá wá kówé dúdú méje tó bá kó lé lórí bá mi jó. Tó bá ti jóṣẹ́ yìí tán ó parí. Ìwọ lọ wá apá kan mọ́ṣẹ́, apá kan ṣèjú òògùn. Ibi ọtí ń wá ràn lọ́wọ́, àbásìkò tó máa ń wá ràn lọ́wọ́, ìwọ
máa fọṣẹ wẹ̀ lọ́bẹ̀, máa fi ìjóògùn yẹn, ó lè fomi lò, ó lè fògì lò, ìwọ máa lò ó, kó máa lọ wá ìrànlọ́wọ́, máa submit quotation rẹ. Àwọn tó ń bá sọ̀rọ̀ tó retí pé kí wọ́n fún ọ ní nǹkan tó yẹ pé dípò kí wọ́n fún ọ, wọ́n ń sọ ní blocking ni, ìwọ máa lò ó tó bá ti fẹ́ túwà tí wọ́n bá ti fẹ́ jọ ní gbólóhùn. Láṣẹ Elédùmarè, ó dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àléèbá, àfàtó ló sì kù lọ́rọ̀ rẹ, promise and fail ló kù lọ́rọ̀ rẹ. Ó fẹ́ pè mí, tèmi sí nọ́mbà yìí 09065636184. Ìlú Ọ̀kínì la wà l'Óṣogbo. Ó fẹ́ wá mi wá, tó bá ti dé junction àkọ́kọ́ nílùú Ọ̀kínì, ìwọ gbọ́kadà láti bẹ̀. Ọlọ́run lọ ní iṣẹ́ the Oifem Herbal Ventures tó wà nílùú Ọ̀kínì. Láṣẹ Elédùmarè, ayọ̀ rẹ ò ní pẹ̀dé, káfíńre pàdé.